mo ti kọ́kọ́ wárí fọ́ba mímọ́ kí n tó wọlé orin. mo ṣèbà lọ́wọ́ sátì àṣẹ̀dá ọba tí í ṣọlá tí í ṣọlá tí í ṣọlá. olórí wọléwọlé tí ń wọnú inú tán tó tún wọnú ọpọlọ. olórí amọ̀kòkò tí í fi tiẹ̀ mọ̀ kókó. ọba tó kọ́lé fún jàpá tó tún ṣeré ọ̀hún ní dẹ́kìnì. mo kí gbogbo ọmọ aládé ẹ̀lẹ́ ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko pẹ̀lẹ́yìn odi. ominú ń kọ mí lórí ìhà tí gbogbo ọmọ aládé kọ sóhun tá a jogún bá gbogbo. bọ́ba mi Èdùmàrè ṣe fẹ́ràn àwa Yorùbá tó fún wa lóhun àlùmọ́ọ́nì jàǹtìrẹrẹ. omi lọ gbáǹsálẹ̀lẹ̀ káwọn àgbààgbà tí ń bẹ nílẹ̀ yóò tó kú tán lákiri kọ́gbọ́n fi ń tojúlé wọn rèé gbà mọ́. èrò ẹ̀sìn mìíràn ó yá nílùú ṣàwọn jọṣúrú ọkọ̀ ìlú bàǹtàbàǹtà mo fẹ́ délé ọ̀sọ́lọ̀ tún yẹ̀rì èdè. orí ìkànnì dókítà gbogbo àṣà náà lẹ́wà. dókítà gbogbo àṣà tẹlifíṣàn ó lákàtà ẹ máa wò ó. ìkànnì tó wà fún àwa ìran Yorùbá, ìkànnì tó wà fún gbogbo ọmọ adúláwọ̀ àti gbogbo èèyàn tọ́lọ́run dá tó gbàgbọ́ pé gbogbo ohun tọ́lọ́run dá dáradára ni. iṣẹ́ ìwádìí ti gbé wa dé ìlú kan nínú àwọn ìlú tó jẹ́ pé orúkọ wọn kò ṣeé fọwọ́rọ́ tì sẹ́gbẹ̀ẹ́ ní gbogbo ilẹ̀ Yorùbá nílẹ̀ káàárọ̀ oòjíire. Ṣàwọ́njọ lórúkọ ìlú tá a wà yìí, Ṣàwọ́njọ ṣúrú ọkọ̀ ìlú bàǹtàbàǹtà. ìlú tí wọn kì í ti jalè tó jẹ́ pé bí èèyàn bá dánwò bó bá gbé nǹkan ní nǹkan tọmọdé bá fi ojú dèṣù àánú ọwọ́ ẹ̀ á tán. ìlú tí a ganjú tó jẹ́ ọlọ́pàá ẹni tó bá gbé nǹkan nílùú tá a wà yìí ẹdìyẹ a máa ṣeré káàkiri béèyàn bá fowó lẹ̀ ẹ lè rí kí wọ́n mú. nílùú yìí wọn kì í jalè nílùú yìí, gbogbo èèyàn ló kọ̀ǹfàmù ẹ̀. Ọláyọrí Ọlálékan ló kọ tèmi, agogo àṣàánú ayé, agogo ògbàlànú ìjọjí gbini ọ̀rọ̀ bí àti àpò arúpata orin bí ẹni rúgbà ọṣẹ ẹ̀nà máa pé mo dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba tó ń bá wa ṣe òpá kan wò kan yìí jí kan lù kan pa ọ̀gbá àràgbà agbára gbangba tó sọlẹ̀ síta gbangba kábíyèsí Elédùmarè oníná yẹriyẹri múni lójú sojú dákẹ́ àwòṣe màlàmàlà yìí ni lójú padà kó dẹ̀rù jẹ̀jẹ̀ kábíyèsí ọlọ́wọ̀n bá mi ìwọ mò ń kì. ǹjẹ́ bá a bá dénú ilé baálé làákí ẹlẹ́gbẹ̀rún àga, ìyálé ilé la tún kí ẹlẹ́gbẹ̀rún àpótí. mo kí gbogbo ọkùnrin ìlú yìí, mo kí obìnrin ìlú yìí, mo kọ́mọdé mo kágbà, mo kí oyún inú, mo kí àṣẹ ìdí. iṣẹ́ rí ti gbogbo pé wọn kì í jalè yẹn òun kọ́ la bá wá lónìí. nǹkan tí mo bá wá sọ́dọ̀ bàbá wa tá a mọ̀ sí bàbá Ọ̀sọ́lọ̀, òun náà ni àwọn nǹkan kéékèèké tó jẹ́ pé àwọn bàbá ní lọ́wọ́ tó lè jẹ́ ìwòsàn fún ohun tẹ́lòmíì ti ń náwó sí, ohun tẹ́lòmíì ń torí ẹ̀ pẹran káàkiri, ohun tẹ́lòmíì ń torí ẹ̀ lọ sùn sílé ìjọsìn, gbogbo nǹkan táwọn míì fi ń lu jìbìtì tí wọ́n fi ń ṣe 419 tó jẹ́ pé ẹlòmíì gbogbo owó tó ní owó ti tán kẹlẹ́. òun làwa wá gbà lọ́fẹ̀ẹ́ yìí nítorí àwa ìwúlò àwa gbogbo àwọn ọmọ Yorùbá, gbogbo àwọn ọmọ ilẹ̀ adúláwọ̀ àti gbogbo ẹ̀yin olólùfẹ́ wa. ń tẹ́ ẹ kàn máa bá wa ṣe ni pé tẹ́ ẹ bá ti ń wo fọ́nrán yìí ẹ máa subscribe sí YouTube channel wa. Dókítà Agogo Àṣà, bẹ́ẹ̀ bá ti ń subscribe ẹ máa bá wa share, ẹ máa kọ́mẹ́ǹtì kó lè kan ẹni tó tún máa wúlò fún, kó lè kàn wọ́n lára. wọ́n ní ẹni tó ní nǹkan tá à ń wá àtẹni tó ń wá nǹkan tá a ní, Ọlọ́run ọba mi ó jẹ́ ká jọ pàdé ká lè ṣera wa lóore. nítorí ẹ máa bá mi bọ̀ lọ́dọ̀ bàbá wa, bàbá Ọ̀sọ́lọ̀. ọ̀làjú tí kò bá wà tán tàgbàdéwé gbọ́ ẹ má ṣe sùn Yorùbá ronú kó tó pẹ́ Agogo Àṣà wí tirẹ̀ òṣùwọ̀n tá a wò. ìkànnì tẹ́ ń wò náà ni ìkànnì Dókítà Agogo Àṣà. Dókítà Agogo Àṣà tẹlifíṣàn ó lákàtà ẹ máa wò ó. ẹ̀yin alára wa, ẹ̀yin adéfẹ́ ti wa, fọ́nrán yìí bẹ́ẹ̀ bá ti ń rí ẹ máa share ẹ̀, ẹ máa fìfẹ́ hàn sí nítorí pé yóò ṣe gbogbo wa láǹfààní lọ́pọ̀lọpọ̀. ipasẹ̀ ìkànnì Adéyínká Àyìndé Live òun ni ìkànnì Dókítà Agogo Àṣà ló tọ̀ dé ìlú tá a wà yìí. gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú, ìlú yìí ni wọ́n ń pè ní Ṣàwọ́njọ. òkúrú ẹjú bá ẹ wà. bẹ́ẹ̀ ni ọ̀dọ̀ bàbá wa tá a wá mo mọ̀ pé ẹ̀yin kan ti láǹfààní àti wò wọ́n rí
lórí ìkànnì Adéyínká Àyìndé tẹ́ẹ̀dẹ̀ ti rí gbogbo àwọn àǹfààní tá à ń rí jẹ lára bàbá yìí àbí bí ẹni lo àjídèwé bàbá ń tẹ̀ ń lò tẹ́ fi ń tuntun sí báyìí ẹ fún àwa náà bẹ́ẹ̀ ṣe ń wo bàbá wọ́n ti pé ọmọ ọdún méjìdínlọ́gọ́rùn-ún 98 years bí ara wọn dẹ̀ ṣe le kókókókó rí tẹ́ ẹ bá rí bàbá lórí alùpùpù tí wọ́n bá wọ kọ́nà tí wọ́n bá jáde ẹ wò yọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ló ń wa alùpùpù báyìí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ara pé àwọn nǹkan tá a ní nílẹ̀ Yorùbá òun làwọn ń lò bí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní bá wa sọ̀rọ̀ síwájú máa gbọ́ bá mi fún àǹfààní àwọn tí wọ́n ń wò yín fún ìgbà àkọ́kọ́ lórí ìkànnì tiwa màá fẹ́ kẹ́ ẹ bá mi sọ orúkọ yín fún gbogbo aráalé. èmi ni Alhaji Jimoh Ọláhànmí ọsọlọ gbogbo ìlú Ṣàwọnjọ pátápátá ilé tó kó. kábíyèsí kára ó lè sà ọsọlọ gbogbo ìlú Ṣàwọnjọ bàbá a máa rí yín bá ẹ̀yin àgbàlagbà náà lẹ ní ọ̀dà itọ́ kì í dá wọn ọ̀dà wọn ìwọ̀n kì í dàdé ní gbogbo ọjọ́ ayé báyìí ọ̀dà owó ọ̀dà ọmọ ọ̀dà ohun rere ò ní dá yín ẹ wà ní tètè kú mú rójú ọlà lójú yín ni ẹ̀bùn iyebíye lẹ jẹ́ fún generation wa yìí fún ìran tiwa yìí pàápàá jùlọ nílẹ̀ adúláwọ̀ tá a wà yìí kẹ́ ẹ pẹ́ fún wa àárí yín pẹ́ ẹ̀yin náà bẹ́ẹ̀ ṣe wá wà láyé láàyè rere yìí ẹ ní fojú sunkún ìkọ̀kan nínú wa lágbára Ọlọ́run Èdùmàrè ò ní jẹ́ kẹ́ ẹ rógun àbíkú àgbà ẹni tó wá yẹ kó kẹ́yìn yín ò ní ṣíwájú yín lọ láṣẹ Ọlọ́run ọba mo rí bẹ́ẹ̀ ṣe ń ṣòótọ́ pẹ̀lú àwọn èèyàn nítorí ọ̀pọ̀lọpọ̀ nǹkan kékeré báyìí ló ń ṣe ṣùgbọ́n níbi ká lọ síbi ló tún ti forí kó ńlá olóòótọ́ èèyàn wọ́n ládùúrú gbogbo àwọn nǹkan tẹ́ ẹ ní gẹ́gẹ́ bí ohun ìṣúra gẹ́gẹ́ bí ìmọ̀ nílẹ̀ Yorùbá tẹ́ ẹ bá wò ó pé mo fẹ́ máa fi pawó àìmọye ilé lẹ máa ti kọ́ àìmọye ọkọ̀ ṣùgbọ́n ẹ dúró lórí òdodo ẹ dúró lórí òtítọ́ la fi wá bá yín a sì máa rí yín bá. orúkọ tèmi náà tí mo jẹ́ atọ́kùn Ọláyọrí Àlàó tí bàbá rẹ̀ ń Jọlálékan agogo àṣà nínú ayé agogo ògbàlà nínú ìjọ ìyẹn lẹ́ẹ̀fi mọ̀ pé gbogbo ẹ̀sìn ńlá wa ń ṣe àṣà Yorùbá ìfẹ́ ńlá wa ń polongo bàbá gẹ́gẹ́ bí ẹ ti máa ń ṣe gẹ́gẹ́ bí ìṣe yín nítorí ọ̀pọ̀ àwọn àrùn tí ń bá àgọ́ ara jà kò yẹ kó tiẹ̀ máa súnmọ́ ọmọ Yorùbá rárá níbi tọ́lọ́run kẹwàá dé inú mi á dùn bẹ́ẹ̀ bá lè fún wa ní àwọn nǹkan àbí méjì táwọn olólùfẹ́ wa tí wọ́n ní ká béèrè pé ǹjẹ́ ọ̀nà àbáyọ wà fún èyí tí wọ́n ń náwó káàkiri tó èyí tí wọ́n ń torí ohun kékeré pẹran kiri tó ohun tẹ́lòmíì ohun tójú ẹ̀ ń rí lórí pé nǹkan kékeré báyìí tẹ́yìn bàbá wa ní tó ń bẹ níkàáwọ́ yín ǹjẹ́ ẹ lè fi tayọ̀tayọ̀ fún wa láwọn nǹkan tá a bá béèrè bá mi. tẹ́ bá béèrè tí n bá ti nímọ̀ lórí ẹ̀ máa sọ fún yín. ṣe gbọ́ ohun tí bàbá sọ wọ́n ní tí àwọn bá ti ní ìmọ̀ lórí ẹ̀ àwọn á sọ ibẹ̀lẹ̀ tí máa mú lóòótọ́ èèyàn nǹkan àkọ́kọ́ tí àwọn olólùfẹ́ wa tí wọ́n ní tí n bá ti láǹfààní àti dọ́dọ̀ yín kí n kọ́kọ́ béèrè òun ni nípa àìsàn kan tí ó máa ń sábà ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ jẹ́ kí n ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni òun làìsàn ojú ẹlòmíì kò tí ì dàgbà débì kankan ẹ̀yẹn wo ẹ ti pọ́gọ́rùn ọdún ẹ̀ ń wọ̀kadà lálẹ́ kò sí pé èèyàn ń wo nǹkan lọ́ọ̀kan ń jọ méjì kò sí pé ẹni téèyàn jọ ń gbé gan kò ní dààmú àfi tó bá súnmọ́ tán ọ̀pọ̀lọpọ̀ tẹ́ ẹ bá rí gojú wọn ó ju ti bàbá Sàlá lọ lórí àwọn nǹkan tó jẹ́ pé nǹkan kékeré báyìí tẹ́yìn àgbà bá yọ̀ǹda fún wa tó dẹ̀ máa ṣe ìwòsàn fún ojú bẹ́ẹ̀ ǹjẹ́ ẹ nímọ̀ nípa ohun téèyàn lè lò fún àìsàn ojú. ọwọ́ àti ilé ìlú ẹ̀ náà ni bí yàn bá mú oògùn tí ọba rí ìlú ẹ̀. ó dáa fún àǹfààní àwọn tí wọ́n lè ṣakitiyan ẹ̀ látàrí pé bóyá wọ́n súnmọ́ ibi tí àwọn èlò yẹn wà àbí wọ́n mọ bí wọ́n ṣe lè ríra ṣe lè fi ta wá lọ́rẹ. tó bí ṣe ni pé àrùn ojú àmọ́ ara ni wọn kọ́nà máa ṣọ́ wa pẹ̀lú ẹ̀. àṣẹ. ibi tí èèyàn bá ti ní àrùn ojú
Ọlọ́run máa sọ wá sí òkùnkùn ayé. àṣẹ. Olúwa òkùnkùn ayé ló wà. Báwo kẹ́mi ẹ̀ gùn tó tí ò rí nǹkan kan, òkùnkùn ayé nìyẹn. Ọlọ́run sọ wá sí òkùnkùn ayé. àṣẹ o. Tó bá ti ń ṣèyàn bẹ́ẹ̀ tí yàn bá tètè rí ìlú ẹ̀ tó bá ń lò kò ní eégún ò ní faṣọ borí pátápátá. Eégún ò ní faṣọ borí pátápátá. A tún máa rí gbangba. Aṣẹ́bi tó máa bá ríran. Bẹ́ẹ̀ ni. Ṣe rí ẹyẹ kan wà ń pè ní ẹ̀lúlù. Ẹyẹ ẹ̀lúlù. Tí yàn bá rí àlè ẹ̀ ibi tó ń yí sí. Ibi tí ó ń yí ẹyin sí. Ẹyin ẹnu tẹ́ rẹ̀. Bí ìtẹ́ ni wọ́n ń pè ní àlè. Tí yàn bá rí a ti yí síbẹ̀ á dẹ̀ pamọ́ ẹ̀. Tó bá pamọ́ yẹn ìyẹn gbọ́dọ̀ kí wọ́n bà lé ẹ̀ hàn. Èèyàn gbọ́dọ̀ fowó kan. Tó bá rí àlè ẹ̀ tó bá yí ẹyin pé ẹyẹ ti yẹ ẹyin tí bí kì í tí ì pamọ́ kọ́ máa láṣọ. Tó bá ń ṣọ títí ìjọ tó bá rí pé ó ti pamọ́ pé ẹyẹ ti pamọ́ ọmọ yẹn kì í lẹ́jú tàbí ó ti lẹ́jú. Tó bá ti lẹ́jú pé ẹyẹ ó ti lẹ́jú ó wá pọ̀pá kan kó ti ọmọ yẹn jáde. Kó fi ọ̀pá kan ti ọmọ yẹn jáde. Ọmọ yẹn jáde wá mú ọmọ yẹn nílẹ̀ kó mu kó kékeré kan bọ ojú ẹ̀ ọmọ ẹyẹ yẹn kó rí pé ojú ẹ̀ ó ti bàjẹ́. Kó dá padà sínú àlè ẹ̀. Kó dá padà sínú ìtẹ́ yẹn. O. Tó bá dijọ́ kẹta wọ́n débẹ̀ kò ní mọ̀ pé òfin kan ku ojú ọmọ yẹn á ti yíran padà. Tó bá máa débẹ̀ níjọ́ kẹta ojú ọmọ ẹyẹ yẹn ẹlùlù yẹn tó fi ìgbálẹ̀ tó fi bàjẹ́ yẹn tó fi fọ́ lójú yẹn á ti ríran padà. Ojú yẹn á ti ríran padà. Kábíyèsí Elédùmarè. A máa ṣọ́ ẹyẹ yẹn tó bá rí i pé ọmọ yẹn ó ti kó ọmọ jáde ọmọ yẹn á ti dàgbà á ti kó jáde. Tó ti kó wọn jáde nù tẹ́ yẹn. A wá lọ wá ìtẹ́ yẹn ewé tó bá rí inú tẹ ewé ni o ewé ni tó bá rí ewé yẹn ó kó ewé yẹn tó bá ti kó lọ mú ewé yẹn kó lọ ó kúnná dáadáa. A lọ mú tìró tó máa ń lé yẹn. Antimony. Kó lọ mú tìró torí bá ń tẹ̀wé kó bá mú tìró ẹ̀ tó bá wọ lójú ẹ̀ ojú yàrá. Kábíyèsí Ọlọ́run. Wípé kó ti máa wo nǹkan kan kó máa jọ méjì tẹ́lẹ̀ kó máa ríran dáadáa tẹ́lẹ̀ ẹlòmíì kò lè kàwé. Tó bá bẹ̀rẹ̀ ṣiṣẹ́ àdúrà rẹ̀ àgbà. Kábíyèsí Ọlọ́run. Ẹ ṣeun bàbá wa. Ẹlòmíì wọ́n á gbé lọ ìlú òyìnbó nítorí ojú tí ò dẹ̀ tún ní ríran náà. Tá à ń bá lọ́dọ̀ bàbá wa bàbá Ọ̀sọ́lọ̀ tó bá jẹ́ pé kò kọ̀ǹfàmù ni a ní wá mú. Lókè òkun ní ilẹ̀ wa ń bí nílẹ̀ Yorùbá lókè ọya gbogbo ẹ̀ ni wọ́n ń pè. Kódà iṣẹ́ ìsìn ti bàjẹ́ fún mi ní pè ó yí ju mẹ́ta lọ. Kábíyèsí Ọlọ́run. Yìí tí ẹ ní mo máa ń pa ni torútorú fún pè mí. Láti lè máa sùn láti lè máa ráyè sinmi àfi ní bàbá ẹ máa pa fóònù yín fún àwọn ọgbà kan báyìí. Bẹ́ẹ̀ bá wá dán wò òun lè máa mọ ohun tí mò ń wí bí n bá fọ̀nà wọ̀nyí tán ẹ má wàárọ̀ lọ bò mí. Ohun tí bàbá bá ti sọ bó ṣe rí nìyẹn. Bàbá tiẹ̀ máa sọ̀rọ̀ kan pé sàárè làwọn ń wò níwájú Ọlọ́run oúnjẹ kan pẹ́ fún wa pé kí làwọn fẹ́ fi rọ́ṣe. Ohun táwọn olólùfẹ́ wa ní ká béèrè ó pọ̀ ṣé mo lè tẹ̀síwájú bàbá. Tó béèrè tí n bá mọ̀ tó bá béèrè máa sọ tí n bá mọ̀ máa ní mi ní mọ̀ lórí ẹ̀. Bàbá ẹ ṣeun bàbá. Àwọn olóyìnbó ń pè nǹkan kan ní low sperm count tí wọ́n máa ń sọ pé àtọ̀ ọlọ́mọkùnrin ṣàn àbí kò sẹ́yìn inú ẹ̀ kò kí tó ẹlòmíì wọ́n á ní àtọ̀ ẹ̀ wà wọ́tírì ẹlòmíì ti lògùn ẹlòmíì ń tó ń ṣeré wọ́n ti pẹran wọ́n ti ṣe oríṣiríṣi lórí ẹ̀ síbẹ̀ kò sọ́nà àbáyọ. Ǹjẹ́ ojútùú ọ̀nà àbáyọ ǹjẹ́ ọgbọ́n àtinúdá kan wà tó jẹ́ pé ẹni tó bá ní low sperm count tẹ̀yìn bàbá wa lè dọ́gbọ́n sí tọ́lọ́wọ́n á dẹ̀ sọ di òdìdí tó máa kí tó dẹ̀ máa dọlọ́mọ láyé. Ó ṣe ó wà. Tó wà lè ṣe wàhálà rẹ̀. Ẹlòmíì orí ẹ̀ náà ló ń náwó tó wà lọ́wọ́ ẹ̀ tán sí. Àwọn tó bá yẹ pé òkè owó wà láti ṣe
wọ́n lè rán wa sí yín ẹ bá wọn ṣe àwa mú un lọ fún wọn ṣùgbọ́n àwọn tí wọ́n fẹ́ gbìyànjú ẹ̀ fúnra ara wọn nítorí tiwọn ṣe é lè fún wa nídìí ẹ̀ sá. dábàá sọ bẹ́ẹ̀ ni bí o náà bá gbọ́ bí wàá ní mọ̀ ó lè fi lọ yàn ẹ lè ní ẹni tó máa mọ èyí tá à ń júwe ẹ̀ nǹkan báyìí ni ó ń pè ní ìbí a lè lọ ṣe. bí àtọ̀ lọ́mọkùnrin bá ṣàn. tó bá ṣàn ó lè kó bá obìnrin pàápàá lára ó lè pé tí wọn bá nímú lórí ẹ̀ ó lè pé obìnrin náà pàápàá lára. wọ́n lè ní ó ti ṣe ìranù láti kékeré ẹ̀. wọn ò ní mọ̀ pé kò sí nǹkan lára obìnrin wọn náà para ọkùnrin ní àìsàn wà wọ́n ti ń gbé ọ̀dọ̀ yín báyìí tọ́lọ́ rẹ̀ ń gbàdúrà. kí a máa ṣe bẹ́ẹ̀ a máa ní ẹyin adìyẹ ìbílẹ̀ ẹyin òróró kì í ṣe ti òyìnbó kì í ṣe àgíríkì o. ẹyin òróró ẹyin adìyẹ ìbílẹ̀. òróró mẹ́wàá. a ní mẹ́wàá tí ó wà tuntun dáadáa tó tí a bá jókòó sí kíni kan náà á wà bó ṣe yẹ kó wà tá a bá ní mẹ́wàá á wá mẹ́wàá yẹn àwa lọ bẹ̀ wọ́n ní wàrà tútù ẹ̀yàn kí ni màálù táwọn Fúlàní bẹ́ẹ̀ wàrà tútù wọ́n á bẹ̀ wọ́n wọ́n á ràgò kan tó bá tàgò fẹsù ẹ fún àwa ara ṣúgà. bàbá ṣé oníkóró ni àbí dúdú? ṣúgà oníkóró ni wọn a kó torí ẹ kó ìṣì tó wà lórí yẹn yẹn kó tó ṣúgà nípele ni. bẹ́ẹ̀ ni nípele. torí yẹn a kó owó ẹ a kó sínú ike kan a tú wàrà ẹ sínú wàrà yẹn sínú ẹ a máa ju ìyẹn a máa da ẹyin a máa da ìlú a máa jò sínú ike yẹn bí wọ́n ti ń jò sí awẹ́ nìkan kó ní ẹ ti fọwọ́ ẹ dáadáa bí wọ́n ti ń jò sí ẹ a máa pò pọ̀ bó ṣe ń jò sí náà máa pò pọ̀ a jò gbogbo mẹ́wẹ̀ẹ̀wà pátápátá a jò sínú ike yẹn náà a lè kó ti mix múra wọn a rọ padà sínú ike tó bá gba kínní yẹn àrò gbẹ padà síbẹ̀. bó jẹ́ ike 1 litre. o kọrọ sínú ẹ o pé kẹ́nìyàn máa mú tó bá mú tó wọn fún bí oṣù kan kọlọ iṣẹ́ ẹ̀sì. kábíyèsí tó bá máa mú fún bí oṣù kan. kọlọ iṣẹ́ ẹ̀sì kọlọ sí àwọn dókítà kan ṣàpè kó tó mú tẹ̀sí àtọ̀ yìí wò. kábíyèsí Ọlọ́run. ǹjẹ́ mímu yẹn ṣé ó ní òdiwọ̀n? ó ní òdiwọ̀n gíláàsì irú gíláàsì eléyìí. gíláàsì tá fi gáàsì. gáàsì tó bá ti bù kan láàárọ̀ kó mú. ìkan láàárọ̀. kó bá tún dalẹ̀ kó tún mú. ó tún mú. tó bá mú fún oṣù kan tó mú ètí àṣeyẹ tó mú tán ọlọ ìtẹ̀sí. kábíyèsí Ọlọ́run. òun lẹ ti gbọ́ yẹn fún èèyàn tó ń bá ìṣòro low sperm count tó ń bá fínra. oore tí ẹ lè ṣe fọ́nrán yìí ni pé ẹ máa bá wa share ẹ̀ bẹ́ẹ̀ ṣe ẹ máa like ẹ máa comment ẹ máa share ẹ̀. olùgbàlà kan náà ni wọ́n jẹ́ tó bá share ẹ̀ sẹ́ni tó ní ìdí ẹ̀ tóun náà rí. ẹ ṣeun bàbá à ń yọ̀ sí yín lọ́rùn ni bí àṣà mi kan máa ń kí wàánú rẹ̀ yín ṣiṣẹ́ à ń yọ̀ náà Ọlọ́run á jẹ́ ká rí yín yọ̀ sí lọ́rùn pẹ́. nípa àwọn nǹkan tó jẹ́ kéékèèké lójú ẹ̀yin àgbàlagbà tó jẹ́ àgbàná fẹ́lòmíì ó sì pọ̀ rẹpẹtẹ. mo gbàgbọ́ pé mo sì láǹfààní àti lè béèrè àwọn nǹkan àbí méjì. ẹ ṣeun bàbá. mo lọ sí ilé ìwòsàn kan láìpẹ́ yìí mo wá rí obìnrin kan adélébọ̀ mi ò tiẹ̀ rí mò ń gbóhùn ẹni ó ń jẹ̀rora kíkankíkan èmi bá tiẹ̀ ń gbàdúrà fún pé Ọlọ́run á sọ̀ láyọ̀ o mo wá ń bì kan léèrè nínú àwọn nọ́ọ̀sì òṣìṣẹ́ ilé ìwòsàn yẹn pé kí ló ṣe obìnrin yìí lọ́wọ́ á sọ fún mi pé wọ́n ṣiṣẹ́ abẹ fún ni kó ti pẹ́ ojú ibi tí wọ́n wá ṣiṣẹ́ abẹ fún yẹn kò jiná tán kì í ṣe pé ó tú o kò jiná tán wọ́n ní kí ló lè fà á wọ́n ní ó lè má níìtì pẹ̀lú ẹ̀ àbí ó lè jẹ́ pé kò pẹ́ tí wọ́n ṣe tán ó ti lọ ń gbé àwọn nǹkan tó wúwo àbí máa ṣiṣẹ́ ibẹ̀ wá kọ́ ni mò ń lọ bàbá láyé àtijọ́ iye òǹkà àwọn tí wọ́n ń ṣiṣẹ́ abẹ fún òpó ṣé lóòótọ́ ni ọgbọ́n àtinúdá ká ṣe oyún ló wà nílẹ̀ Yorùbá. kó máa bàjẹ́
bẹ́ẹ̀ ni. ibi kú yẹ máa bàjẹ́ ni. ká ṣe oyún kí kó lè wà ní ipò tó dáa. kọ́mọ ẹ wà dáadáa. kípò ọmọ dáa. tóbi dáadáa. bẹ́ẹ̀ ni kó má dẹ̀ ní ìyá lára nígbà tó bá máa tó àkókò àti ìbímọ. ẹ̀sùn ìwẹ́. bẹ́ẹ̀ ni. à fún omi ẹ̀ kúrò. bẹ́ẹ̀ ni. àwa mú èpo ẹ̀. èpo ẹ̀. èpo ẹ̀ à kó sínú agbada à fún dídá tàdé kan sínú ẹ̀. agbada ni apẹ tí a lè fi jó nǹkan a fi odidi atare kan sínú ẹ̀. pẹ̀lú èpo ẹ̀sùn ìwẹ́ àwa jó tàbá jó tó bá kúná tán á lọ tàbá lọ tán bí obìnrin yẹn tí nǹkan báyìí dúró rà fún pé ó ti pé bí oṣù mẹ́ta o wọ́n bu díẹ̀ sí ọwọ́ fún. kan bu díẹ̀ sọ́wọ́ fóbìnrin wọ́n wá ọtí ìbílẹ̀ kọ́ làwa ẹ̀ kó ọtí ẹ̀ tì sọ̀hún tó bá lò ó lè ní tó bá lò ó lọ́la tó bá lò ó ọ̀túnla nǹkan ò lè ṣubú ẹ̀ mọ́. ìyẹn jẹ́ bí àjẹsára tí Yorùbá fún oyún yẹn. nǹkan ò lè ṣubú ẹ̀ mọ́. wọ́n ti dáàbò bo oyún yẹn nìyẹn tó jẹ́ pé nǹkan ò ní ṣe mọ́. gbogbo nǹkan àrùn tó máa ń fẹnu kan oyún tí máa ń bàjẹ́ kò ní dèdí ẹ̀. ó dà bàbá eléyìí nǹkan tí wọ́n máa ní ẹlòmíì wọ́n á ti ní wọ́n fẹ́ ṣiṣẹ́ abẹ fún tẹ́lẹ̀ ó lè ti wà nílé ìwòsàn wọ́n lè ti ní àfi kí wọ́n ṣiṣẹ́ abẹ fún tó bá dẹ̀ lọ ọ̀dọ̀ irú ẹ̀yin bàbá wa báyìí wọ́n á kàn ní ẹ lọ ṣe nǹkan báyìí fún àdẹ̀bí wẹ́rẹ́ ǹjẹ́ ọgbọ́n tí ẹ̀yin bàbá wa lè dá tó jẹ́ pé á bímọ wẹ́rẹ́ wà. à ń ṣe ewé ẹ̀ bọ́n bá mọ̀ bọ́n bá sì fún obìnrin lórí oyún kò sí ohun tó lè jẹ́ ẹ máa bí ọmọ ẹni kò sí pé ìnira wà ńbẹ̀. ewé yẹn à ń pè ní bọ́ọ̀bọ̀. ewé bọ́ọ̀bọ̀ mire dòre bọ́ọ̀bọ̀. ewé yẹn tí yẹn bá ti já oyún yẹn bá ti tó bí oṣù keje. bẹ́ẹ̀ni. a máa lọ já ewé yẹn. ṣé ń gbọ́ tí oyún yẹn bá ti tó bí oṣù keje. tó bá ti já ewé yẹn a lọ wá ìgbín ẹyọ kan. bàbá ṣé ìgbín yẹn ṣé aginiṣọ ni àbí ẹkùṣù. ẹkùṣù àwọn dúdú yẹn kò sọ̀rọ̀ yẹn kó tóbi títí lọ o kó jẹ́ ìgbín ni kó má ju yorùbá kókó ẹ̀ lọ. ó ṣáà ti jẹ́ gbìyànjú. á fún ògbìn yẹn tẹ́lẹ̀ ewé yẹn á wò tẹ́lẹ̀ ewé yẹn á kiri ẹ̀ sórí ẹ̀ á sè tó bá sè tí ewé yẹn bá jiná tí wọ́n máa wẹ ewé yẹn inú ajáde agbòrò tó máa wẹ̀ ajáde apẹ̀rẹ̀. inú ajáde apẹ̀rẹ̀ ló máa gbélẹ̀ tó máa dúró láàrin ẹ̀ tó máa wẹ̀. wọ́n máa wẹ ewé yẹn tí wọ́n máa wẹ ewé yẹn. bẹ́ẹ̀ni. á da ewé yẹn sínú péèlì. inú garawa. gbogbo á ti dànù ẹ̀ gbogbo àtẹwé àti gbogbo á dànù péèlì á wá kó nù apẹ̀rẹ̀ yẹn á gbé apẹ̀rẹ̀ wọ̀ wáyé á wà mbẹ́ wáyé a wá kó ewé yẹn tó wà lómi yẹn wọ́n máa kó lẹ́wọ̀ yẹn a wá dúró lórí ewé yẹn lápẹ̀rẹ̀ yẹn ọmọ mú ògbìn yẹn ìgbín á ṣe wáyé. a bá abẹ́ yọ ìgbín yẹn báyìí. ẹ wo tó gbé bá ti yọ inú kara wọn yẹn àwọn ògbìn yẹn á ṣàn á jẹ tó bá ti jẹ kó gbé mì kó fomi ẹ gbé mì á wá jáde náà á yọ sínú àpẹẹrẹ á jáde báyìí. bàbá ṣé ìgbín yẹn kò ń ṣe pé wọ́n máa sè bó ṣe yọ yẹn ní. bó ṣe yọ ó ti jiná á ti fi ewé yẹn sí ó ti jiná. á ti fi ewé yẹn sí ó ti jiná. àwọn ìyọ wà yìí. a bá kàtà yọ báyìí. a kàn mú a jẹ a dẹ̀ gbé mi kò sí nǹkan tó lè máa ṣẹlẹ̀. Yorùbá máa kárí tàwọn tàkíyèsí. gbogbo ẹ ṣe yọ fún ẹ bọ́mọ ẹ ṣe máa yọ lábẹ́ ìjọ tó bá dọ̀kúnlẹ̀ ni. kódà kó jẹ́ àwọn ọmọ tí wọ́n ń pè ní Ìgè Àdùbí olóòṣà mọ̀lẹ́tẹ̀. irọ́ lọ́pàá á jáde á tètè yí dà. ẹ ṣeun ohun lẹ ti ń gbọ́ ní àtẹnu bàbá wa Ọ̀sọ́lọ̀ yẹn àwọn nǹkan tí wọ́n bá fún wa débẹ̀ kan fáàmù wa bàbá àní ohun tá a fẹ́ jàǹfààní lọ́wọ́ yín ó pọ̀ díẹ̀ sà nǹkan ò ní ṣàlàáfíà yín. àmín ẹ̀yin náà dàgbà. àṣẹ wọ́n máa ń pe ibà kan ní ibà pọ́njú wọ́n ní ibà pọ́njú pọ́ntọ̀ ṣé ohun tí ọgbọ́n inú tá a lè fi ṣẹ́gun ẹ̀ wà bàbá. wà. tó bá rí ìlú ẹ̀ ọwọ́ ibà pọ́njú bẹ́ẹ̀ à ń pè igi kan ní igi ọ̀hún
tí yẹn bá lọ pè epo ẹ̀ bẹ́ẹ̀ ni á wá ọ̀pọ̀ ìbú àbáláyé. ọ̀pọ̀ òyìnbó àbáláyé bàbá ni wọ́n ń pe igi kan ní igi ọ̀hún ó wá ṣeé ṣe káwọn àdúgbò kan máa pè ní àhùn bóyá bíi Abẹ́òkúta àbí nǹkan kan ó ṣeé ṣe mi ò mọ̀ bóyá òun náà ló ń jẹ́ wọ́n máa ń ṣoje funfun báyìí. igi ọ̀hún. wọ́n bá pè epo ẹ̀ wọ́n á kónú ìkòkò ọ̀pọ̀ ìbú àbáláyé. ọ̀pọ̀ òyìnbó àbáláyé. wọ́n á ṣàwẹ́wẹ́ sínú ẹ̀ wọ́n á là mú omi ògì omi kan wọ́n máa fi sè. omi dùn omi ògì. ó sì kọ́ máa mọ́ gbogbo bàyá tọ̀ dà bó ṣe ń ju ara ṣe ń rú lọ tó ń rọ́ọ̀ṣẹ̀ mọ́. àtọ̀ mọ́tọ̀ dànù. àtọ̀ dànù. tó náà bá ń tọ̀ kọ́ máa wọ́n bá bẹ̀rẹ̀ ṣe mọ owó ẹ̀ tó bá ń tọ̀ kọ́ máa wọ́n tó máa tọ̀. ẹ ṣeun bàbá wa lágbára Ọlọ́run a máa rí yín bá. bí àwọn èèyàn wa bí wọ́n bá ṣe ń rán wa sí yín a máa dọ́dọ̀ yín a máa jíṣẹ́ ẹ bójú ajé rí. àwọn èèyàn wa náà kẹ̀dẹ̀rẹ́ ẹ̀yin lẹ́ẹ̀kì máa ń fura ṣe rí kò bá jẹ́ babaláwo kò bá jẹ́ àfa bẹ́ẹ̀ ni àbí pásítọ̀ tẹ́ ẹ bá rí tí wọ́n bá ti gbéyàn wá pé nínú àwọn tí wọ́n ń gbé wá kiri tó jẹ́ aláriwo yẹn bọ́ bá ti gbé wọn wá ẹ̀ ti mọ̀ lára wọn bóyá máa fọ́kàrà rẹ̀ ìjọ kan erin ń bọ̀ báyìí mo ní kó kúnlẹ̀ ni ẹ̀fọ̀n ń bọ̀ báyìí mo ní kó dọ̀bálẹ̀ ni wọ́n tún sọ fún wa pé bá a bá béèrè o táwọn bá ní ìmọ̀ lórí ẹ̀ o àwọn á sọ fún wa ibi tẹ́ ẹ ti máa mọ̀ nìyẹn ẹ máa sọ fún yín pé tá a bá fọ̀nà wọ̀nyí ẹ má wàá rọ́ lọ bòmíì o bàbá ẹ má bínú lákòótán àwọn èèyàn wa wọ́n máa ń kan nǹkan wọ́n ń dẹ́bọrúbi lórí nǹkan tí mo fẹ́ béèrè yìí sà nípa ìgbésẹ̀ tí wọ́n máa ń gbé lórí ẹ̀ òun náà ni family planning ìfètòsọ́mọ bíbí ká ti wò pé ọmọ tá a bí yìí o ó dọdún kẹta ká tó bí ìmíì ilé o ó dọdún kẹrin o ìfètòsọ́mọ bíbí tó jẹ́ ti ìbílẹ̀ ẹ̀yin bàbá tí ò dẹ̀ ní repercussion. ẹ bá lè yọ̀ǹda fún wa sà. yẹ rí ìfètòsọ́mọ bíbí. bẹ́ẹ̀ ni. àwọn kan ti fi kú bára wọn tó ti jẹ́ pé bóyá ó lè rẹ ni wò ó. bẹ́ẹ̀ ni. ó ti ba nǹkan bíi ó ti da ìtẹ̀ sára fún èyí tó bu sára fún ẹ nǹkan tọ́lọ́wọ̀n ọ̀dààmú yàn tó la bu sára nítorí pé kó máa bímọ rẹ̀ pọ̀ kò sì yẹ kú rí bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni. ó ti da ìtẹ̀ sára fún. bẹ́ẹ̀ ni. kò sí bẹ́ẹ̀ ewé tó lè bu ṣe yóò lè gbádùn ayé òsì mọ́. bí nǹkan bá ti ṣe tó bẹ̀rẹ̀ sí dààmú ẹ. tó ti yíwọ́ ọmọ lọ́wọ́. ó ní màá sì tí mo kú. a máa lọ lórí ìwòran ni ìdí ní fún mi ìdí ní dùn mí ètò alẹ́ bẹ́ẹ̀ ní kan mí o wọ́n á lé lajẹ́ ẹ̀kọ́ la sí lajẹ́ irọ́ ni àbí kúso lóògùn dèké. a tún fa oríṣiríṣi àìsàn míì tí ò ṣe tẹ́lẹ̀. bẹ́ẹ̀ ni á jáde lára rẹ̀. mo sọ wọn kí ẹ bá pa èpo akọ ìbẹ́pẹ ẹ pa sókè báyìí. akọ ìbẹ́pẹ pọ́pọ̀. ẹ pa ìpẹ sókè. ẹ fàdà pa lápá sókè báyìí. pókè pókúra konúkòkò kọ́ ọmọ fúnjọ́ márùn-ún kò ní lóyún. kó mú fún ọjọ́ márùn-ún. kò lè lóyún. kábíyèsí Ọlọ́run ṣó ní gbèdéke tó máa fi ṣiṣẹ́ dì kó tó di pé ẹni yẹn máa lè róyún ní padà. ṣé wàá tún fẹ́ lóyún. bẹ́ẹ̀ ni. àbá tún fẹ́ lóyún kó tún lọ pa èpo ẹ̀ kó pa ìsàlẹ̀ báyìí kó tún ké pé kó dànù kọ́ mu kó sì kọ́ mu. kábíyèsí Ọlọ́run tó bá jẹ mọ́ bẹ́ẹ̀. kó tún pa èpo yẹn lápá wálẹ̀ padà. ó bá ṣe eré kéré pẹ̀lú ọkọ ẹ̀ oyún ni máa yọ. wọ́n ní kò ní móṣù yẹn jẹ. ó dà fún àǹfààní ẹ̀yin tó jẹ́ pé ẹ lè má gbọ́ dálẹ̀ ti bàbá dáadáa nítorí ẹ mọ̀ pé mo sọ pé ìlú tá a wà ní wọ́n ń pè ní Ṣàwọ́njọ. bóyá ọkọ̀ ìlú bàǹtà. Ṣàwọ́njọ ṣú ọkọ̀ ìlú bàǹtàbàǹtà nílùú tí wọ́n kì í ti jalè tó jẹ́ pé bí èèyàn kan bá dán wò tó lọ gbé nǹkan ní nǹkan. ìfẹ̀mí ara ewu. wọ́n máa fi di ó pọ̀ ju ohun tó gbé lọ. á jẹ panabọn yàtí tó kú. kábíyèsí bọ́mọdé bá fojú dèṣù á nu owó ọwọ́ ẹ̀ àtán ta ló sọ pé kò sàgbára mọ́ nílẹ̀ Yorùbá. ní tí bàbá ń sọ ni pé bí èèyàn bá fẹ́ ṣe family planning tí kò tiẹ̀ fẹ́ kó yíwọ́ rárá tí ò ṣe pé wàá gúnra ẹ lọ́bẹ ò fi nǹkan kan sápá ò ohun tó kàn ní láti ṣe ni kó lọ sí ìdí akọ ìbẹ́pẹ ìwọ ṣáà fi àdá pa lápá sókè gbọ́dọ̀ jẹ́ ọ̀bẹ ni lápá sókè kò sí fún ìyàwó ẹ̀ ló bá kọ́ mú fún ọjọ́ márùn-ún. ó mú fún ọjọ́ márùn-ún. bọ́ọ̀rọ̀ àtọ̀ẹnu kò ní lóyún. wọ́n ní bọ́ọ̀rọ̀ àtọ̀sẹ́nu kó sọ di lọ́ọ̀lì. kọjá àtọ̀ ọkọ ẹ
kọjá gidi fún jáde ló kú ẹ kábíyèsí Ọlọ́run kò lè dá ní nǹkan kan kó kì í kó dàbí ẹ̀bá Ìgbò kò lè gbọ́ gbú kó lè gbọ́ pínpín ha a máa jẹun a máa lọ ni fàájì a máa ṣan pẹ̀lú ọkọ ẹni kábíyèsí wọn ò kó lè Ọlọ́run. rí ara wọn kò sí wàhálà. Bàbá tún wá tẹ̀síwájú débi pé tẹ́nìyẹn bá tún wá fẹ́ lóyún padà pé òun ti ṣe tán òun ti fẹ́ lóyún padà o. Wà á tún lọ sí ìdí akọ ìbẹ́pẹ tá a sọ yìí náà ó lè má jẹ́ eléyìí tó pa tẹ́lẹ̀ o ó lè jẹ́ ìmíì wà á tún wá fi àdá àbí ọ̀bẹ wà á fi pa wà á fi bẹ́ epo yẹn wà á fi pa lápá wálẹ̀ tún lọ sè fún àtìláwí ẹ má wà dọ́ndọ̀kúndọ̀ owó lọ́tẹ̀ yìí o gbogbo ìdẹ́ ẹ̀ ti ń ṣe tó yẹ pé bó jẹ́ tíntìní o fẹ́ púlọ̀pù kẹ̀ àgbàlejò bó o oyún bá púlọ̀pù ìkanra pé ara ti gbẹ kan àgbàlejò oyún kábíyèsí Ọlọ́run ó bá di wògìrà ó dodindi ó di ṣábíráwú ẹ̀yin alára wa àǹfààní tẹ́ ẹ lè ṣe fún wa gẹ́gẹ́ bí mo ṣe sọ ni pé bẹ́ẹ̀ bá ti ń wo fọ́nrán yìí ẹ fi àmì ìfẹ́ hàn sí ẹ láìkí ẹ kọ́mẹ́ǹtì ẹ share ẹ jẹ́ káwọn èèyàn kí wọ́n rí wípé ọgbọ́n ṣì wà níbi tó wà àwọn bàbá wa dáadáa ṣì wà àwọn olóòótọ́ bàbá ṣì wà àwọn bàbá lálùbáríkà ṣì wà bíi ti bàbá wa Ọsọ́lọ̀ bá mi ẹ ní tètè kú mo rójú ọ̀la lórí yín sẹ́ ẹ wá ní sìnkú ọmọ bó ṣe wù kẹ́ ẹ pẹ́ láyé tó gbogbo àwọn tó yẹ kó kẹ́yìn tẹ́yìn ṣe wọn ní ṣáájú yín lọ láṣẹ Ọlọ́run ẹ̀yin náà ẹ wá ní dẹrù àrùkà ẹ já dáwó fún un ní taburú kò ní ṣẹlẹ̀ sí yín lágbára Ọlọ́run ẹ wá ní fara yín gbàyàn lẹ̀ mo wá fẹ́ kẹ́ ẹ bá mi fi ẹnu àṣẹ torí àgbà ló tó rò lọ ọba ló tó eyín erin fọ tó ṣe bí òwe bàbá mo fẹ́ kẹ́ ẹ bá mi fi ẹnu àṣẹ bẹ́ẹ̀ ṣe ṣe fáwọn tì síwájú tí wọn ò ṣiṣẹ́ tó ń lọ déédéé Adéyínká Àyìndé ẹni tí àwa náà tá à ń wò pàṣẹ ẹni tí ò sì ní ṣubú láéláé ẹni tó fẹ́ràn èèyàn dáadáa òun ló ní dókítà gbogbo àṣà a gbọ́dọ̀ jọ dé ọ̀dọ̀ bàbá ní ṣàwọ́njọ bá mi Ọsọ́lọ̀ bí ti ń pè yín nù bá mi Ọsọ́lọ̀ pé kókó lára bàbá lẹ́sẹ̀ bàbá ẹ bá mi wúre fún gbogbo àwọn tí wọ́n ń wo ìkànnì dókítà gbogbo àṣà. tó àríra ṣe tí o àṣẹ gbogbo tá a bá ti dáwọ́ lé àṣẹ ló máa jẹ́ o àṣẹ ní àwọn kan bá pé nǹkan tẹ́ ń ṣe yìí kò dáa tó ń bínú yín Ọlọ́run ọba lẹ́lẹ́sàn án tó bá jẹ́ burú ló ń rò sí wa òun ló máa ná burú yẹn àṣẹ tó bá jíire ń rò sí wa àwọn òun náà níre àṣẹ o torí pé àwọn tó nílé ayé wọn ò fún ẹni ẹnìkan rárá fún ẹnìkan nílé rárá torí ẹ̀yà agbègbè tí làlà lẹ́lẹ̀ òjijì fi arúgbó aṣọ má balẹ̀ abẹ ní aláṣẹ oṣù láì ṣàbíyamọ àwọn ló nílé ayé wọn ò lè fún ní ẹnìkan lára tẹnìkan bá ṣe sódì wọn á rọ pé èyí tó ń ṣe òdì ló ṣe é sí o má ṣe bẹ́ẹ̀ mọ́. èèyàn ló ń ṣe olénì ní èèyàn ṣàṣeyọrí kí ìgbésí ayé lè dáa kó lè sọ ibi tó dáa kí à ń ṣe dáadáa láyé ó ló dáa jù ìta à ń ṣe yìí nìsín kò sẹ́ni tí ò ní kù. bẹ́ẹ̀ ni a máa ń lọ tá a bá lọ tán ẹ̀hún ní eégún òkú ọlọ́kọ ẹ̀ ní rọrùn gbogbo tí ẹ sọ yìí à ń ṣe nìsín. eégún òkú ọlọ́kọ ẹ̀ ní rọrùn. ẹni tí ọmọ ìran márùn lè rí ọmọ máa rí. bẹ́ẹ̀ ni pé bàbá tí ń ṣe bí ọmọ yìí ṣì wà láyé ó ti kún bórí ìlú ẹ̀ tí ó rẹ̀ bímọ wọ́n ní bóyá ẹ lọ bí àwọn ọmọ ẹ̀ nǹkan tí bàbá ẹ ṣe yìí ṣé yóò fún àwọn èèyàn ṣá torí pé nǹkan tó ṣe é lẹ̀ ó dáa ibi tó náà kọ́ wà lọ́hùn àlàáfíà Ọlọ́run á máa bá a. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ẹ ṣeun bàbá ayé ò ní bínú wa o àmì àṣẹ gbogbo tí a bá ṣe àdáwọlé àfọkàntẹ eré ló máa já sí o ẹ ní ìjọ ìbí pọnà ògùn onífẹ̀jẹ̀ ìwé ọ̀nà ní pín méjì mú lọ́wọ́ lágbó Ọlọ́run àdáwọlé àfọkàntẹ eré ló máa já sí. àṣẹ o àṣẹ o ẹ ṣé ẹ̀yin èèyàn wa bẹ́ẹ̀ bá ti ń wo fídíò yìí ẹ máa bá mi subscribe sí ìkànnì dókítà agogo àṣà ẹ máa subscribe kò ná yín lówó ohun tó ń túmọ̀ sí ni pé tí a bá tún ti fi fọ́nrán míì tuntun sórí ìkànnì ó lè sọ fún yín pé fọ́nrán tuntun tún ti wà gẹ́gẹ́ bí ẹ ṣe rí pé bẹ́ẹ̀ ṣe wo eléyìí ẹ rí àǹfààní kan àbí èkejì jẹ níbẹ̀ ẹ bá mi subscribe. kí n tún rí yín nígbà míì nǹkan ò ní ṣẹ̀mí kò ní ṣẹ̀mí àwa náà ẹ ṣeun. Dókítà.